kú dédé àsìkò yìí. Mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Orogodo ayé ò ní lù fún gbogbo wa jó. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ń wò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi náà ni Dr. Hafiz Abolade. Níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí káàkiri àgbáńlá ayé, tó bá jẹ́ pé ọ̀sán ni ẹ wà, mo kí yín ẹ káàsán. Tó bá jẹ́ alẹ́, mo kí yín pé ẹ káalẹ́. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Mo kí yín pé a kú ọdún, a kú ìyèdún. Ẹ̀mí wa ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ń wò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ mi ni Dr. Hafiz Abolade, gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan. Gbogbo yín lẹ ti mọ̀ mí bí ẹni mowó. Ẹ mọ̀ pé èmi ò kí ń bá wọn hìrà tí ò ní ọmọ nínú. Kí mo mú wá fún wa lénìí, ẹ wo ewé tó wà ní tẹ́ ń wò yìí. Èso tí ẹ ń wò yìí, ṣé rí ó ní ẹ̀gún lára. Òní wọ́n ń pè ní bòbó àwòdì, èso bòbó àwòdì. So tẹ́ ti rí báyìí, ó dàbí garden egg, ó dàbí ikàn tá ń jẹ. Ó jọ ni o, kò ń sò ní o, kò ń ṣe ikàn tí à ń jẹ ni o. Tẹ́ ti rí báyìí, ó dàbí ikàn tí à ń jẹ ṣùgbọ́n kò ń ṣe òun ni. Ṣé rí èso tí ẹ ń wò yìí, tẹ́ ń wò yìí, ó ní agbára púpọ̀. Ó ní agbára púpọ̀. Ọlọ́run ní fi wá lé ọ̀tá lọ́wọ́. Ìyọ́nú àwọn àgbàlagbà la máa rí, àní rí ìbínú wọn. Nítorí mo mú wá fún wa lénìí, mo fẹ́ sọ̀rọ̀ nípa èso tí ẹ ń wò yìí. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ fún wa. Ẹ rí èso yìí, ó ní agbára débi pé Ọlọ́run fi àmì sí i. Lákọ̀ọ́kọ́ náà, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti subscribe sórí ìkànnì yìí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti subscribe. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ jọ̀ọ́, a bẹ̀ yín, a fi orúkọ Ọlọ́run bẹ̀ yín. Ẹ bá wa subscribe sórí ètò yìí. Ẹ rí pé gbogbo tí a mú wá fún wa, ọ̀tun náà ni. Ọ̀tun náà ni ó mọ gbẹ̀yìn gbogbo ayé wa. Ayé wa ó dùn, yóò ládùn, yóò lóyin. Tuntun ní ó mọ ṣẹlẹ̀ nínú ìgbésí ayé mi àtẹ̀yin. Ẹ wo èso tẹ́ ń wò yìí. Èso yìí, ṣé ti rí, òun náà ń pè ní ikàn gún. Ẹ bá rí pé ó ní ewé ẹ̀ ní ẹ̀gún lára, ewé ẹ̀ ti gbẹ. Ewé ikàn náà ni, ó jọ ikàn. Kò sí yàtọ̀ ńbẹ̀, àmọ́ òun ní ẹ̀gún lára, ẹ̀gún ẹ̀ lẹ́ ń wò yìí. Ṣé rí èso yìí, èso tẹ́ rí lọ́wọ́ mi, òun náà ni ẹ̀ ń wò yìí. Ṣé ti rí báyìí? Màá ṣe àlàyé ẹ̀ fún wa. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ṣé rí èso yìí, èso ikàn yìí, a máa fi ń gbara wálẹ̀ lọ́wọ́ àwọn àgbàlagbà ni. Tá bá ní iṣẹ́ yìí lára, wọn ò ní fojúkójú, wọn ò ní fi wò wá. Ayé ò ní mú yín, kò ní mọ́mọ yín, ayé ò ní mímì náà. A máa fi iṣẹ́ yìí, a máa fi ń gbara wálẹ̀ lọ́wọ́ àwọn àgbàlagbà. Ẹ jẹ́ á dà wọ́n pè, ayé fi gbogbo ẹnu pè wọ́n, àìsọpá jẹ́ àwọn àgbàlagbà. Tá bá ní iṣẹ́ yìí lára, ibi tí tá bá ti ń dé, wọn ò ní fi ọwọ́ burúkú, wọn ò ní fi kàn wá. Ẹ rí bó ṣe wà lọ́wọ́ mi, a fi ọ̀bẹ, a fi pín sí méjì. A fi ọ̀bẹ, a fi pín sí méjì. Mo ti pín sí méjì báyìí. Èyí tó wà ní ọwọ́ ọ̀tún, a buyọ̀ sí ojú rẹ̀. A wá sín gbẹ́rẹ́ sí ọwọ́ ọ̀tún wa pẹ̀lú iyọ̀ tó wà lójú ẹ̀. A fi gbó, kò wúlò mọ́ fún ọwọ́ ọ̀tún. A ti lò tán báyìí. Lẹ́yìn tọwọ́ òsì yìí, a buyọ̀ sí, a sín gbẹ́rẹ́ sí ọwọ́ òsì. Iyọ̀ tá ti fi sójú ẹ̀, a fi gbó dáadáa. Tá bá fi gbó, ó ti parí síbẹ̀ nìyẹn. Òun náà ń pè ní
ikàn gún òun lẹ̀ ń wò ní ọwọ́ mi yìí. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ kí a ṣe, Ọlọ́run á fún wa ṣe, á rí ṣe o. Ẹ má jẹ́ ká fi ṣeré, oògùn ọ̀tá ni, tí ọ̀tá òun fi rí wa gbé ṣe. Ọ̀tá ò ní fi èmi àti yín, wọn ò ní fi wá pa àwọn òbí wa lẹ́kún. Àní sunkún aya, àní sunkún ọmọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share fídíò yìí káàkiri, ẹ bá mi like ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe pátápátá, gbogbo yín ni mo kí. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ jọ̀wọ́ torí Ọlọ́run, torí àwọn tó láyé, a fi Kristi bẹ̀ yín, a fi oníṣẹ́ ńlá Ànábì a fi bẹ̀ yín. Ẹ bá wa subscribe, ẹ bá wa share fídíò yìí. Ẹ má gbàgbé láti máa kọ́lẹ̀ gbogbo nǹkan tí mo bá mú wá fún wa. Ẹ jẹ́ kí a máa kọ́lẹ̀. Tí ò bá wúlò fún wa lénìí, yóò ṣe àǹfààní fún ẹlòmíì lọ́la. Orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi náà ni Dr. Hafiz Abolade. Ire o.